Aradugbo ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tẹ́ lọ endorse Jagabandit Jagarodi ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ tuntun àánú ẹ̀yin ọmọ Yorùbá ń ṣe mí lẹ fi ń rojọ́ pé mo ń wo mọ́ Tinubu sentiment lẹ ń campaign fún ọmọ Yorùbá sentiment lẹ ń campaign fún kì í ṣe Bọ́lá Ahmed Tinubu wo gbogbo tí mo fi ń wọ̀n máa fi wọ̀n ní sí Tinubu àwọn Fúlàní lájẹ̀ndà pẹ̀lú rẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fáwọ́ lọ́wọ́ wọ́n pa o wọ́n ṣe bẹ́ẹ̀ fa Abíọ́lá bábíọ́lá ṣe bá wọn jẹ tó bá wọn jẹ tó bí Abíọ́lá o ó níye mọ́ṣáláṣí tí Abíọ́lá kọ́ sí ilẹ̀ Haúsá wọn padà pa last ni mẹ́sẹ̀jì kan jáde látòrí Ahmed Ibrahim Lawan ṣe ẹ̀mẹ́ntàn gbé Ahmed Ibrahim Lawan lórí Twitter ó ní met yesterday with the stakeholder of the All APC APC Progressive Congress with Yobe State, including the presidential candidate of our great party, the APC Senator Kazim Sentiment. Sentiment, so the presidential candidate. Sentiment, the presidential candidate. Bóyá kí n tún kà fún ẹlẹ́ẹ̀kan sí. Only met yesterday with stakeholder of All Progressive Congress with Yobe State. From Yobe State, including the presidential candidate of our great party, the APC, Senator Kazim Sentiment. Sentiment ni, another one, tún lélẹ́yìn náà o. Ó tún kọ ilé sí bíbáyìí. Only Tinubu just a placeholder. Nigerians raise alarm after Senate President Lawan called Sentiment APC presidential candidate. Lawan ẹ̀yin náà dẹ̀ mẹ́ni tá ń pè yìí àwọn náà mọ plan wọn o wọ́n mọ agenda wọn message lè jáde ní December 7 2022 ni the new delete ó dẹ̀ delete kíákíá but kó tó delete làwọn èèyàn ti gbé jáde wọ́n ní now deleted the post as however raised concern as monetizing as a question about the Tinubu position in 2023 presidential race. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀kan lẹ́ ń lọ post ní Sentiment lẹ́ ń ṣe lé fún ìwọ ń gbé ní ṣépè nítorí Sentiment ìwọ ní ẹkún ló máa gbẹ̀yìn ayé ẹ nígbà tí Sentiment bá nígbà tẹ́ bá parí ẹ̀yin lẹ máa sunkún mo sọ fún pé Tinubu ti tà yín another one náà tún rè o ní abẹ́ comment yẹn Babangana Jambaiman Buka lórúkọ rẹ̀ if Jonathan from the most minority region can be a president, nothing will stop Sentiment from behind the vice president and the president after Tinubu death before 1 year in. So wọ́n mọ̀ pé Tinubu máa kú àwọn eléyìí ti ní plan lẹ̀ fún Tinubu tí Tinubu bá di orí ipò yẹn wọ́n ó pa á ti sọ fún yín láìmọye ìgbà wọ́n ti ní agenda that is why every Sentiment tó pé ó máa ń gba wájú gbẹ̀yìn gbogbo àwọn tẹ́ ń rí lábẹ́ post àwọn Fúlàní ni àwọn Fúlàní tó pé àwọn Fúlàní Yorùbá tẹ́ bá click lórí orúkọ wọn bẹ́ẹ̀ bá click ẹ máa rí pé Fúlàní ni wọ́n nígbà tí ẹni tó ń comment ní abẹ́ rẹ̀ tí gbogbo ti ní agenda gbọ́n tó sọ ìyẹn Babangana Jambaiman Buka mo máa fi gbogbo náà lẹ́ ń wò lábẹ́ kinní yẹn only if Jonathan from the most minority region can be a president, nothing will stop Sentiment from behind the vice president and the president after Tinubu's death before 1 year in office. Ìyẹn mi pé láfter ọdún kan tí Tinubu bá kú tó bá ti dé orí ipò tó bá dá sọ̀rọ̀ láfter 1 year lẹ́yìn tí Tinubu bá ti wà bẹ́ẹ̀ lẹ́yìn ọdún kan wọ́n máa yanjú Tinubu ní Sentiment wá di president Nigeria ó ń dẹ̀ lórí Boko Haram Yorùbá ò rojọ́ àwọn MC Olúẹran gbogbo yín sunkún ẹ̀yin tẹ́ ẹlẹ́jọ́ ọmọ Yorùbá nation tó jẹ́ gbogbo yín náà kórí burúkú jọ ẹ̀ ń lọ endorse Tinubu ní kọ̀kọ̀ ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ta bí Tinubu bá wọlé déédéé ara yín ni tó bá yẹ pé Yorùbá náà lẹ́sìn gbẹ́ déédéé ara yín ni ohun tó ń bọ̀ 2023 máa lágbára Sentiment lẹ́ ń campaign fún Asiri lẹ́ ń wò látàdà àwọn ọmọ wọn lábẹ́ post tí ó post lábẹ́ Ahmed Lawan ṣe ẹgbọ́ bẹ̀ yẹn gbogbo àwọn pípù yìí ní agenda wọ́n ní mission lórí nǹkan tí wọ́n ń ṣe nígbà tí lè tó pẹ̀rẹ̀ ní Babangana Jambaiman Buka tó sọ pé if Jonathan from the most minority region can be a president only nothing will stop Sentiment from behind the vice president and the president after Tinubu's death before 1 year ìyẹn mi pé kọ́dún kan tó pé nínú ọ́fíìsì ni wọ́n ti pa Tinubu
2023 wọ́n sì ní mọ́ agenda wọn nìyẹn. Ahmad Ibrahim Lawan only meet yesterday with stakeholders of all progressive congress with Yobe State, including the presidential candidate of our great party, the APC Senator Kazeem Shettima. Àwọn people yìí ní mission, àwọn people yìí ní agenda, àwọn people ní nǹkan tí wọ́n ṣe, but Ahmad Lawan ó ti lọ delete ẹ̀. Gbogbo ìwà táwọn people yìí wí àti Àtíkù ni o àti gbani gbogbo náà ní mission. Bẹ́ẹ̀ dìbò fún Àtíkù bẹ̀rẹ̀ tán Àtíkù ti mọ̀ pé òun ò lè wọlé kò ṣe wàhálà lé lórí ó ti mọ̀, but Tinubu wọ́n fi campaign fún wọ́n wá ń fi ẹ̀yọ ọmọ Yorùbá pípa tí wọ́n ń pa àwọn èèyàn wọ́n fi ń ṣe tí tó bá lè fi lè débẹ̀ mọ́ gbàgbé ìran tí mo sọ fún yín ó máa gbàdà gbé kí náà ń porúkọ rẹ̀ ó máa gbé kíní jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa gbàjọba lọ́wọ́ yín, wọ́n máa gbà ìyá ológun náà máa gbé jáde, ológun máa gbàjọba, military ni wọ́n máa gbàjọba, ẹ wá rògò ẹ kò láyé alágbádá torí Tinubu kọ́